أنتم النار وأنا الماء أطفأتكم والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون لا يتكلمون إلا من أذن له الرحمن. أقوال ناني سوكسو تاوين ياما سوكيري ونكا ساخاري أودا جاجبي أقوتا إن وضعتها على ظهرك بوبا بي أقوتا سوكسو تيوبان سوكباري bó bá gbé sẹ́yìn rẹ̀ tẹ́ńkẹ̀sírù yóò rùn bẹ́yìn bá sì ti rún spinal cord rún náà nù ni kò lè wúlò mọ́. wa in ja'altaha tahta qadamayka bá a bá gbé àpáta ọ̀rọ̀ nìna tó dúró lé lórí tó gbé sí gìrẹ́sẹ̀ rẹ̀ ta'alu biha wa tartafi' ó máa ga ó sì máa lo òkè sí. faqad qila 'anillahi tani wọ́n tí wọ́n ní sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọlọ́run ọba thalithu thalatha wọ́n ní ọlọ́run mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ọba sì sọ pé faqad kafara alladhina qalu إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد كسلوا بابا كسلوا ما بين كسلوا با أما ميما وقيل عن محمد wọ́n sọ nípa ànábì wa muhammadu wọ́n pe ànábì ní sáhìrún wọ́n pe ní òpìdá màjìnúnú wọ́n pe ànábì ní wèrè kàzáàbù wọ́n pe ànábì wa muhammad ní òkúrọ́ wa man nahanu talawa hatta la yaquluna anna tí wọ́n fi ní sọ̀rọ̀ nípa wa ẹgbàgbé ẹ̀ wèrè nìkan ni wọn kì í sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé wọ́n ti bá a débi tó pin. ọlọ́run jọ̀wọ́ bá wà kí á wà fà wá òyà kò forí jì wọ́n gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. àṣeyìkú álìmì janta mo rò pé pariwo ṣéèkù ni ẹni bá pariwo ṣéèkù ni dáadáa yóò jọba ìdílé wọn. owó lọ́ba ìdílé ẹlòmíì àṣeyọrí lọ́ba ìdílé ẹlòmíì àgbékẹ́ lọ́ba ìdílé ẹlòmíì látijọ́ tí wọ́n ti ń lówó nù ilé wọn nígbà tí ó kan ti àlá ló fi ń lá. wọ́n bá pariwo ṣéèkù fọ́bà ọba ìlú Ìlọrin yóò dé dàmúṣe fún ẹ. àṣẹ́kù túkùrù aláya bàbá wa ní Ìbàdàn ẹni bàbá rí mi yóò sì gbẹ káàṣì kú ọlọ́dọ̀ mi. mo máa gbà bẹ́ẹ̀ ni mo máa ná. bó o bá ń bá mi wí tí ó sì da bàǹdírì ìlú ó sì gba káàṣì. ọ̀yà àṣẹ́kù túkùrù àlàyé. oní máìkì kọ́. túkùrù àlàyé. ẹ̀yin jẹ́ ìlú bàǹdírì ni ọlọ́run fún yín àlùbáríkà tó pọ̀ sí dáadáa ju bẹ́ẹ̀ ti lérò lọ àmọ́ ó ń sáré. bàbá wa ní kọ́rọ̀. bàbá tó